láti wà ní ká tún wá gbé ọlọ́run tóbi nígbà mẹ́ta pẹ̀lú gbólóhùn Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar kabira. Allahu Akbar kabira. Walhamdulillahi kathira. Walhamdulillahi kathira. Wa subhanallahi bukratan wa asila. Wa subhanallahi bukratan wa asila. gbólóhùn àmì wa mẹ́ta mẹ́ta. Amina, amina, amina ya Allah. wọ́n ní lẹ́yìn ìgbà tá yòbó anábùwà Muhammad sallallahu alayhi wa sallam. tá a tún wá gbé títóbi fún ọba tó ní títóbi. tá a tún wá gbé ọlá fún ọba tó dá gbogbo ẹnìkọ̀ọ̀kan wa lọ́lá. tó ṣe pé ọlá tọ́lọ̀ ń dẹ oníkálukú wa kọ papọ̀ ó yàtọ̀ fúnra wọn. bàbá wa Ìmámù àgbà wọn láwọn tún bẹ gbogbo àwọn aláròyé òní ká dákun. wọ́n ní ẹ dákun ẹja farabalẹ̀. àwọn elétò àwa tá a wà lérí ìdúró náà wọ́n ní ká dákun ká farabalẹ̀ pẹ̀lú àwọn ètò wa tá à ń ṣe ká má ṣàròyé. wọ́n ní ká fi ìfarabalẹ̀ wa òní ká fi pín àyè tá a wà ń bẹ̀ yìí ká fi pín lé. ọba wo la dúpẹ́ fún? ọba tó so oore fún kálukú lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ tí kan ò sì jọra wọn tí ó sì sẹ́ni tọ́lọ́hun ò ṣe fún àbẹ́ni ọba ní tòun ò tóun. ọba tí ò jẹ́ kí ọlọ́lá àná kó dí tòní lọ́wọ́ tí ó sì jẹ́ kíkà fún àná kó dí tòní lọ́wọ́ tí ó jẹ́ kí olówó tàní ó dí tòní lọ́wọ́. ọba náà la mà dúpẹ́ fún o. wọ́n ní gbólóhùn alihamdulilayi ká tún wí lẹ́ẹ̀kan sí kájú ó pé mẹ́ta pé alihamdulilayi alhamdulillahi alhamdulillahi rabbil alamin. inú ilé tá a wà yìí ilé àfa àgbà bàbá Sheikh alim tagamadahumullahu bi rahmatihi. wọ́n ní ká ṣe ṣéhùn náà lẹ́ẹ̀mẹ́ta. sheikhu 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 wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. àmín. ọlọ́run máa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ́ fún wọn. àmín. bàbá wa ọlọ́lá wa tòní bàbá ọba mùsùlùmí ọba wa lùlọrin àti gbogbo agbègbè rẹ̀. sheikhu 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 wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. ọlọ́run jẹ́ mi ọlá àwọn ogun. àmín. ọlọ́run jẹ́ mi àlàáfíà ara wọn ogun. àmín. ọlọ́run jẹ́ mi àrísìkí wọn ogun. àmín. ọlọ́run bá fi wọ́n lára balẹ̀. àmín. bisimilahi ilafi. àmín. bismillahir rahmanir rahim li ilafi quraishin ila rilata shita'i was-sayfi. فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين ومتى. آمين 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 يا الله. gbogbo àwọn tọ́lọ̀ ń kí láàyè wọn lọ́tọ̀ọ̀tọ̀ gbogbo tọ́lọ̀ ń fi bò ń kálukú láṣìírí ẹni ọlọ́run fowó bò láṣìírí tó jẹ́ olówó tí ń bẹ ń jòkó yìí ẹni ọlọ́run fi kò bò láṣìírí tó jẹ́ onípò tí ń bẹ láàyè yìí
ẹni ọlọ́run fi ìmọ̀ bò láṣìírí tó jẹ́ àfáà àti ń bẹ níjòkó yìí gbogbo ẹni ọlọ́run fi gbígbà àdúrà tó fi bò láṣìírí tó sì wà níjòkó yìí bàbá láwọn tọrọ fún ọlọ́run má túnú àṣírí ẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Gbogbo àwọn àyímọ̀ látọ̀dọ̀ bàbá àgbà ní Màlẹ̀. Allahu hayatahu. Bàbá àlùbáríkà, bàbá dùnú, bàbá ọdẹ́bẹ̀ ọdẹ́rọ̀. Gbogbo ń tọ́lá ń ṣe fún yín Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Gbogbo tí wọ́n jẹ́ ń káńsù ọ̀fúnlámà yanyan Ọlọ́run má ṣàbá dúró tẹnì kọ̀ọ̀kan yín. Ọwọ́ abẹ́rẹ́ lórí àwọn bàbá wa Dáúdù gbogbo àwọn bàbá wa Balógun gbogbo kárí gbogbo ẹ̀yàn ọ̀tọ̀kùlú òyìn pátá àtolówó àtọlọ́rọ̀ àtàwọn aṣojú gómìnà wa bàbá láwọn tọrọ Ọlọ́run dúró tẹnì kọ̀ọ̀kan wa. Àmín. Bismillahi al-Fatiha. Àmín. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladina an'amta alayhim. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين ومتى. آمين. آمين. آمين يا الله. Bàbá wa Sírò Màngèrì Ọlọ́run bá dúró tì yín. Àmín. Ọlọ́run bá ṣàlékún àánú rẹ̀ fún yín. Àmín. Abẹ́lọ́run kó dákun Ọlọ́run bá fi lọ́kàn balẹ̀ jù báyìí lọ. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Ìyá wa tá a torí wọn jókòó ìyá bàbá wa Mọ́díbò Ọlọ́run àbí ọmọ sábà kẹ́yà náà. Àmín. Ọlá la ilaha illallah. Àmín. Bismillah kul huwa Allah. Àmín. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. آمين. آمين. آمين يا الله. Bàbá ní tí ó máa jẹ́ àdúrà bẹ̀rẹ̀ òun náà ní ká papọ̀ ọjọ́ wígbólóhùn bismillahir rahmanir rahim káwí nígbà méjìlá. آمين. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. بسم الله الرحمن الرحيم. 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 آمين ومتى. آمين. آمين. آمين يا الله. Bàbá ní ọkàn wa ti balẹ̀ nígbà tá a ti ṣe ń tà nábùwà Muhammad ní ká ṣe. Sallallahu alayhi wa sallam. Wọ́n ní ànábì ní gbogbo ọ̀rọ̀ yòówù tó bá múmú lẹ́mìí wa. Wọ́n ní ká bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ká dáko orúkọ Ọlọ́run síbẹ̀. Tá a bá ti dáko orúkọ Ọlọ́run síbẹ̀ ọ̀rọ̀ náà tí ì pé tó kò sì tí ì dáa tó. Ọlọ́run wọlé Allah àti Ar-Rahman àti Ar-Rahim ìjókòó wọn ò ní ìjókòó jírọ́bẹ̀ síwájú Ọlọ́run ni fún àwọn ìyá wa gbogbo wa ìyá tí bàbá wa Mọ́díbò Ọlọ́run jálìkì àmọ́ ọ̀dà fún wa. Ọlá la ilaha illallah. Àmín. Ọlá Muhammadu Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ọlá la hawla wala quwwata illa billahil aliyyil azim. Àmín mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Bismillah suratul Fatiha kan. Attahiyatu Rabbana. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم التحيات لله الزاكيات لله الطيبات. الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين. اللهم افتح لنا علم كتابك وسنة نبيك ظاهرا وباطنا وارزقنا العمل بهما بجائزاتك المقدسة اللهم آمين. اللهم صل وسلم وبارك على سيدنا ومولانا محمد وآدم ونوح وإبراهيم وموسى وعيسى وما بينهم من النبيين والمرسلين صلوات الله وسلامه عليه أجمعين آمين. وبه نستعين. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. الذين آمنوا وعملوا الصالحات طوبى لهم وحسن مآب. أولئك لهم رزق معلوم فواكه وهم مكرمون في جنات النعيم على سرر متقابلين يطاف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون. وعندهم قاصرات الطرفين كأنهن بيض مكنون. فأقبل بعضهم على بعض يتساءلون قال قائل منهم إني كان لي قرين أئنك لمن المصدقين قال أإذا متنا وكنا ترابا وعظاما أئنا لمدينون قال تالله إن كدت لتردين ولولا نعمة ربي لكنت من المحضرين. أفما نحن بميتين إن هذا لهو الفوز العظيم. لمثل هذا فليعمل العاملون. صدق الله العظيم. sì gbọ́ ló ń tóbi kó gòkè dáadáa. Allahu akbar. La tahsabanna alladhina qutilu fi sabilillahi amwatan. Gbogbo ẹni ó bá ṣe wàhálà bí bàbá wa mọ́mọ́ àgbà tàná ti ṣe nínú ìlú yìí ẹ má fọkàn sí pé wọn ò sí láàrin yín mọ́. Bal ahyahum inda rabbihim yurzaqun. Ara wọn lè rí ọkàn wọn ń bẹ láàyè tó dáa tọ́ba mi ń ṣètò wọn tí ń ṣe lọ́jọ́ tí ń fún wọn lálàáfíà àti ìkẹ́ àti ìfọkànbalẹ̀ tó ju tààyè tá ń bẹ́ẹ̀ yìí lọ. Allahumma irhamuhu. Ọlọ́mba kẹ́ bàbá náà. Allahumma ighfir lahu. Ọlọ́mba ṣàforíjì fún wa. Wa adkhilhul jannata ma'al abrar.
wọ́n yọ wọ́n kò ń bẹ̀ o. àmín. nísìnyí wọ́n ní gbogbo kùránì tó bá kù àṣẹ ti wá wọ́n ní ká sọ ọ́ di ìrọ̀lẹ́. aṣọ di ìrọ̀lẹ́. níbi tá a máa lọ nísìnyí náà ni ká gbọ́ wá sí. ibi wá sí ló kù wá prógámù mẹ́rin la. ìyọ̀ǹda ti tàárọ̀ tòní àwọn àmùkádàmù àgbà fẹ́ gbà á àmọ́ bá ṣe gba ìyọ̀ǹda náà àní gba ìyọ̀ǹda náà arithmetical á gba ìyọ̀ǹda àwọn geometrical ni ìwọ tó orí tá a bá ti fò ọkọ̀ rẹ kéré pa mọ̀ọ́mọ̀ àfò táìmù ni ọ̀já rí ọ̀dà kan torí ọlọ́run sì bá gbà á bẹ́ẹ̀ àwọn àwọn kan bẹ agbọ́dọ̀ tó àwọn bí ọlọ́run ṣe tó wọn ni torí ìdí eléyìí ìjòkó tàárọ̀ yìí bàbá àmùkádàmù àgbà wọn là ń gba ìyọ̀ǹda lọ́wọ́ bàbá ìmáàmù àgbà nọ́mbà 1 ní gbogbo tí ń jẹ́ Kwara al-Imam al-Fulani wọ́n ń ṣe yọ̀ǹda bàbá ẹ̀sìn bá a ṣe ṣe wù wọ́n láwọn yọ̀ǹda bàbá ìmáàmù àgbà ní Mọ̀lẹ́ wọ́n ń ṣe yọ̀ǹda bàbá láwọn ti yọ ti pẹ́ wọ́n láwọn yọ̀ǹda yẹ́nyẹ́ ó ti wà ń bẹ̀ pámẹ́nẹ́ǹtì bàbá ìmáàmù àgbà ní Gàmbàrí wọ́n ń ṣe yọ̀ǹda àwọn náà láwọn yọ bàbá wa ajánásí àgbà wọ́n ń ṣe yọ̀ǹda àfa wa arábàánà ńkọ́ wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá wa mufti dr ẹ̀ bá sọ pé sẹ́wù ni wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá wa àgbà onímọ̀gó àwọn náà ti jòkó ń bẹ̀ àlífà onímọ̀gó tòní àlífà wa nílé ọba bàbá wa gẹ́wùsù làbúrárì àgbà yọ̀ǹda yìí bàbá wa sànú sẹ́wù pẹ̀lú tẹríba bàbá wa ìmáàmù alágbàjì pẹ̀lú tẹríba bàbá wa mẹ̀kúdìbà yàròba àgbà yọ̀ǹda wọn the first mọ́kà mọ́ ẹ̀fà àgbà ìyọ̀ǹda yìí àlíbà wa ní sàkámọ̀ àgbà ìyọ̀ǹda wọn bàbá wa eléyìí gbogbo àwa ọ̀dọ́ lọ́jà tuntun àgbà ìyọ̀ǹda wọn bàbá wa àgbà bàbá wa ọmọ àlùbáríkà Sheikh Abdulkadir Afẹ́nifẹ́re of Alfaizun àgbà ìyọ̀ǹda yìí o bàbá wa bẹ́gọ́rẹ̀ bàbá wa dáńgádùn àgbà ìyọ̀ǹda yìí torí Ọlọ́run bàbá wa oníkẹ́hùn bàbá wa mọ́nímágó àdẹ́nìkẹ́sì bàbá wa mọ̀jọ́ bàbá wa Imam bàbá wa channel of success gbogbo yín la gba yọ̀ǹda ọ̀dọ̀ yín ìjọba bàbá tiẹ̀ gba yọ̀ǹda ìjọba àní ná dọ́là ni àgbà yọ̀ǹda wọn bàbá wa sọ́yìnbó bàyá ni wọ́n ti buyan bàbá wa justice ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ń dá dúró báwọn gbogbo àwọn bàbá wa grand kadi wa bàbá wa jáwọ̀ǹdó bàbá wa alápánsẹ́pá bàbá wa pẹ̀lú tẹríba bàbá wa grand kadi wa bàbá wa Harun former bàbá wa gbogbo àwọn bàbá wa balógun lápapọ̀ gbogbo àwọn dáúdù àtọkùnrin àtobìnrin àwọn àtàtàs gbogbo bàbá wa àwọn lọ́ba tí wọ́n ń bẹ ń kalẹ̀ ẹ̀sẹ̀ òun mọ́ra wọn ti gẹmọ mọ́ra wọn ti gbogbo kálukú náà lọ́wọ́ bá dúró tì yín wọ́n ní wọ́n bá yọ̀ǹda fún ni wọ́n bá. ọkù má ti tọ́ torí àsìkò náà là ń sá fún. òwìkú ìṣẹ́jú mélòó ni nílò tíró mọ̀ wa náà wà ń jókòó. ètò bẹ́ẹ̀ kí n má gbàtí bàbá wa sí ròmọ̀ngẹ̀rì ẹlẹ́gẹ̀ẹ́ bá ń ṣe séwù fún wọn. kódà mo ti lè kí wọn gbà mo dé ọlọ́wọ́ bá ń fẹ́ràn yín jù báyìí lọ mo gbà yọ̀ǹda yín o. grand kadi wa lọ́wọ́lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni ṣéwà Kamaludin àgbà yọ̀ǹda wọn. ẹ dákun. ajiwajida comrade ẹ̀mú kọ́sẹ́ni tí èmo kọ ẹ dákun ẹ̀ mọ́ bínú torí Ọlọ́run. ìṣẹ́jú tá a lò ní pọ̀ àwọn èyí dá yàn jókòó mi wá sí dẹ́kìn kan máa gbé Danboronu ló dá wa dúró. oníkanun sọmọrí ń fẹ́ dọ̀. ní tá a sì ń ṣe ní àyín oníkanun ní tá a ń ṣe níyìn kò gba ká lò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. Allah. gbogbo ètò láyé Ọlọ́run ti ní kó wọ́ gba wájú nísìn gbogbo ń tó yẹ kó wà wájú ti bọ́ sẹ́yìn owó wọ́n ti bọ́ sẹ́yìn owó. bá a bá sì múra ìjà àbá náà padà kú o. gbogbo bí kíbi owó ti gba wájú báyìí. àbá mi tápà mi bá bí ọmọ lẹ́yìn ẹ̀ báríkà kí n lọ́kàn. wo. lẹ́yìn ilá kọ́wọ́ àlẹ́yìn wọlé àwọn yàtọ̀ àná kí n lọ́kàn. owó. ọkùnrin ò gbọ́dọ̀ máa sunkún bí ìyá bá kú àbí kìnìún kan bá kú. ẹkún ọ̀yẹ́ wa mọ́ ọ̀nà ọ̀run jìnnà kìí ṣe bá ti mú yìí tí kálukú ṣe yàn sá
sẹ́wọ́n labib tí kálukú ṣe yan sa tá à ń ṣe yòtò ìyá ti wà nù dúbúlẹ̀ nísìnyí níbi ìhà kan ìyá eléríire ìyá wa Halima ìyá wa ìmọ̀lọ́kọ́lọ́ ẹ wá wo ọdún sísè eléríire náà wá tó tẹ̀lé wọn ìyá tó lọ yìí ìyá ni ẹlòmíì ìyá mi ọmọ fẹ́kẹ́yìn ó bímọ kò ní fẹ́kẹ́yìn ó lóbìnrin. sẹ́gbọ́n báyìí ìyá mi tí ó bí ọmọ kalẹ̀ yóò máa wù ú kí ọmọ àwọn bí ọmọ àbúkọ̀ ní fẹ́ kó lóbìnrin. túrú pé yóò máa báyàwó ọmọ rẹ̀ sorogún. ìyá mi rí bẹ́ẹ̀. gbogbo tó yẹ kí n jẹ lọ́dọ̀ ọmọ mi ọmọ yìí ti jòkólé ẹgbàá mi àwọn ìyá yìí ò rí bẹ́ẹ̀. ní màmá tó lọ yìí. lẹ́ẹ̀kejì ìṣẹ́jú mẹ́rin náà nílò sí márùn-ún sì ní jójú bá ń lọ. bàbá amadibo. mo sì ti tọrọ gáfárà kalẹ̀ ẹ dákun tọrọ ọlọ́run bàbá wa ìmáàmù mọ̀lẹ́ ìmáàmù àgbà ẹ dákun ẹ ń ṣe nǹkan kan lọ́wọ́ báyìí nulẹ̀ ó sì ní gbogbo ibi tí mo bá wà fóònù lòun gba ẹ̀mí ibi tí mo bá wà. ntí bàbá amadibo sọnù. n tọ́ sọ fún wa ó ní ìwà pẹ̀lú òkú ọlọ́run àti wá dé ti pẹ́ tèmi ń sọ káwọn àgbàlagbà kọjá. Allah. ngbẹ tí wàá kọjá èmi náà wá dé kẹ́mi ó lè gò sí i ní dúmẹ̀ fúsíngádómẹ̀ ti ṣe kọ́ àná àkàtà ẹni tọ́lọ́ ń bá gbé sáyè tó ń bá ti ń bínú kádàrá rẹ̀ ó lọ sàárè sí. bọ́lá ń bá gbé yẹn sáyè wọ́n ní má bínú rẹ̀ gbà fún ni. ìyá rere ni ìyá tọ́lọ yìí. ìyàwó Halima Sulugambari. tí èyí bá ṣe pé wọ́n ṣe ó kọ sọ ẹni tí wọ́n bá sọ ní Halima kò ní sí wa o baba fúnra ara wọn. fúnra ara mọ̀mọ́ tó lọ yìí. ni wọ́n wá ká mi mọ́lé. Allah. dákun pé ń tiẹ̀. bí wọ́n ti wí nù. pé ń rówó dákun bá ń bẹ́ kọ́kọ́ lé. n ti yà sọnù. mo wá pé ń tèmi mo lóun rówó àmẹ́mi rè ò tí ì sí níbi kinní kan. wọn kí n là á mọ́lẹ̀ kó ṣe kí ni kò yé túká àwọn tí wọ́n máa pé kó túká kò ní túká máa di bò. bàbá máa di bò bí màmá ti gbé ọ̀rọ̀ bá mu kádàmù àgbànújọ́ kan báyìí. pé. tí máa wo tí bẹ̀rẹ̀ sẹ́jú márùn-ún mi ẹ̀ dà yín nu. ẹ mà fẹ́ràn máa di bò púpọ̀ gẹ̀. abẹ́ ń bẹ̀rù kẹ́ mọ́ mú ìṣó mọ́lẹ̀ ni. tọ̀ ẹni tí ọba mú mi ní ìkọ́ nà kàkárì. ipe okùn bẹ lọ́wọ́ mi tí ó mú mi kalẹ̀ ìmọ̀mọ́ ẹ má gbọ́ ọ̀yọ́ táwọn sọ. ṣe rí ìjókòó yìí wàlá ìjókòó ẹ̀kọ́ ni ìjókòó ẹ̀kọ́ ni o ìyá yìí mo wá sọ fún bàbá yìí ní pẹ̀lú ògbó ọlọ́run ọ̀fẹ́ mi ò sí. Allah. àwa lọ lè ṣe wáàsí tá a máa ṣe léyà bàbá yìí náà wà mẹ́. lọ́dọ̀ Madibo ní gbogbo ọdọọdún. àwa jẹun tán ìyá wa bá mi pé ṣe é rántí jíṣẹ́ mi mo ní pẹ̀lú òkú ọlọ. ẹ wá níjọ́ tá a lọ sílé o àti ti ìyá lọ kọ́kọ́. Madibo wa kọ́kọ́ ti màmá náà kí wọ́n tó kọ́ tara wọn. Mùsíwùlì àríwá ìhùsírà. mo ń ṣe olú àríwá ìhùsírà ni bọ́lá ń bá sọ ẹlòmíì ká mọ̀ bẹ̀rẹ̀ wá sí ẹlòmíì sọ̀kalẹ̀ sáyé báyìí tí èyí jáde láyé ìnira ni ó fi gbé ayé lọ́lọ́run dòdò mọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá bo àṣírí rẹ̀ ọlọ́run ò ní jẹ́ kẹfìrí lọ ayé. wọ́n dákẹ́ sọ lágbára bọ́lọ́run bá gbé nìyànjú sọ lágbára ní kọ́ mọ́ gbé wá ni àní ẹ sáàmì rẹ̀ ká gbọ́. bẹ́ẹ̀ yẹn bá pàdé mi tí ń rìn yọ bẹ̀rù ọlọ́run pé géńdé ọlọ́run náà lèmi ni wọ́n ń tarí mi rìn. wọ́n mú ṣítúlì àríwá ìyúsírà. bàbá ẹlòmíín sì ń délẹ̀ báyìí lẹ́yìn ìwé ẹ̀ tí èyí jáde láyé yóò máa rí rọrùn ọlọ́run ní fa ẹ sọ ẹni tí ò rí rọrùn ọlọ́run ní ìyàwó bàbá wa sùn kàdìgà ó ṣe sọ kò sí ẹni tí ò rí rọrùn. kọ́dí máa tàtí àná àlìhùmùlì akíbarù. ìyá gidi lọ o ìyá gidi lọ fún ọ. kọ́dí fana mílíyù. ẹ káàárọ̀ rẹ lọ́dọ̀ ya parí. kọ́dí fana mílíyù náà ṣùgbọ́n.
àwọn ọ̀dọ́ ti lọ fá ní múndíá ládélébọ̀ ní múndíá ládélébọ̀ wàá wùgbà tó kàn yá. mìíràn abúná ìdúdá. gíláàsì níyà jẹ́ fọ́mọ níjojúmọ́ ní ọmọ wo nǹkan rẹ̀ níjojúmọ́ ìyá ò rí ọ wò mọ́ báyìí. wọ́n mú jáwùl àkìrọ̀ ní fíkìrà. ìyá ọ̀ adárò ló lẹ̀ fún ọmọ wa ronú pé bá ti pé mo darí báyìí ní ìwọlé lọ lè kí wọn ọkẹ́ni tó lọ kí tó bá darí wọlé. for iṣi ìfanlìlì mọ́ọ̀tì ọ̀gẹ̀ irọ́ ìfẹ́. mo bá wọ bẹ̀rù ọjọ́ tó kù wọ́n bá sì wọ ọmọ bẹ̀rù pé kí ni bẹ́ẹ̀ mi kú. bọ́lá ṣe wọ ọmọ ṣe. gbogbo tó bá wù kálukú ọmọ ṣe ikú ń bọ̀. aláàbùlì náà fún sí lílì ìmàmí dalilun. gbogbo wa bọ́ bàtà dẹ̀lí lọ́bọ̀ ikú ń bọ̀ wá bọ́ lọ́bọ̀ ọ̀ ń palẹ̀ mọ́ gbogbo tó bá lò tó jáde mo fi tùràrí sára torí ikú ń bọ̀ wá bọ́ náà. khaliluka. nítorí ọba máa sọ̀rọ̀ ẹ́ nìsín. máa kọ̀ dámúta. nítorí ti ṣe fún ya gbáà má dàdú máa ṣe lọ. mi àmàlẹ́ tukọ̀. gbogbo sẹ́ bẹ̀rù ọlọ́run tó ń ṣe káàkiri tí gbogbo ayé fi wá rọ̀ mọ́ ọ báyìí gbogbo àwọn àfa wọn dọdọ ẹ. bẹ́ẹ̀ni. ọmọ kéwù yọ dọdọ ẹ. bẹ́ẹ̀ni. Sanusi ọjọ́ tó náà pa ẹ́ kọ̀tọ̀ ọgbà gbẹ́ngbà tó dọ́dọ̀ mi ọ̀yanjú àbí ọ̀yanjú. bẹ́ẹ̀ni. kó o ti ṣe káàkiri àwọn àfa wọn bẹ́ẹ̀ ni ọmọ bá a lọ. gbogbo ẹni tí ń bá ń rọ̀ mọ́ pé mo fẹ́ dolówó ó sì gbó. ó gbó lógìgì. ọ̀tá lógìgì. àwọn ọmọ rẹ ò ní jẹ́ nǹkan kan fẹ́fẹ́ alukurani là á dì mọ́ ẹni tó bá dì mọ́ alukurani ò ní jábọ́ bàbá wa ọlọ́lá wa ọba nínú àgbẹ̀ ẹni tó fọ́ ọ̀sẹ̀ ọlọ́run bá wa rọ ẹsẹ̀ ṣe bàbá ti wẹ̀ tó dákẹ́ ẹsẹ̀ ṣe kò hó ẹsẹ̀ ṣe kò hó gbogbo lẹ́yìn bí mi ti ń bẹ wájú wọn ẹ á máa pa rẹ tó bá yá wassalamu alaikum wa rahmatulahi wa barakatuh ẹsẹ̀ sàrà ní ṣe kọ́ kí èmi lọ. bàbá mọ́mú àgbà wọ́n ní wá sí oná alágbọ́ ni bí àwọn àgbàlagbà ti máa ṣe nù wọ́n ní bí irú tá a bá lánàá òun náà ni pé ní àwọn àgbàlagbà àwọn bàbá wa Danboronu tẹ́lẹ̀ ire wọn tó dùn tó gùn tó sìn. láì bukrata wa asila. wa subhanallahi bukrata wa asila. bàbá mọ́mú àgbà fún ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀ ní gbogbo àwọn jàmáà ká dákun kí a farabalẹ̀ fún àdúrà. wọ́n lérí kan èyí tí ó kàn kálukú wa náà ládé yìí. wọ́n nígbà tí ó wà kàn kálukú láàmà. gbogbo ẹni yòówù tó bá mọ̀ pẹ̀lú eléyìí ọ̀gbàrà kan òun náà. wọ́n ní ìyá wa tí wọ́n sílé tọ́lọ́ lọ wọ́n tó bẹ́ẹ̀ wọ́n ní ká fara balẹ̀ ní tìtorí wọ́n lọ́mọ tó bẹ́ẹ̀ wọ́n ní wọ́n tún tó ká fara balẹ̀ nítorí ọkọ wọn kódà ká wọ́n tún tó ká fara balẹ̀ nítorí ọmọ rẹ̀ tí wọ́n bí ilẹ̀ sáyé kódà wọ́n tó pé ká farabalẹ̀ nítorí bàbá ọlọ́lá ọba ìlú Ìlọrin ṣéèkù wallahu ya'simuka minan nas la takhafu daraka wala takhsha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. wọ́n láwọn fi bí ọlọ́run bí ṣe máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣe àpọ́nlé gbogbo ẹni ọlọ́run pẹ́lé wọ́n ní àpọ́nlé ní súnà ọlọ́run wọ́n ní súnà ti ṣaitan ìhò náà làbùkù wọ́n ní àpọ́nlé náà lọ́lọ́run gbàtì lọ́wọ́ ṣaitan lánàá tí ó jù ú lẹ̀ fọ́lọ́run tóbi wá dẹni ẹ̀kọ́ tó dẹni ègbé wọ́n ní gbogbo ẹ̀yin ọlọ́lá gbogbo ẹ̀yin aláàfáà gbogbo ẹ̀yin máa tẹ́ wà ń jòkóó bàbá àmọ́mọ́ àgbà wọn ní gbogbo yín làwọn tún kí o
wọ́n nígbà tá a bẹ̀rẹ̀ àdúrà bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wọ́n láwọn tó lẹ́sẹẹsẹ láwọn fi dáàbò ẹ̀yìn lóko tẹ wà ń jòkó wọ́n ní àwọn bàbá mufti diyan wọ́n ètí ìdéjòkó ń gbà náà wọ́n láwọn fi ìjòkó bàbá ọba lọ ní àwọn fi kí yín o wọ́n láwọn tọrọ fún yín pé lílọ àti bíbọ̀ yín ọlọ́njọ́ máa yá sí rọrùn. Àmín. wọ́n ní bẹ́ẹ̀ ṣe ń tọrọ àdúrà fún bàbá ọlọ́lá wa wípé ní kí wọ́n ṣe pẹ́ wọ́n láwọn tọrọ fẹ́yìn náà ọlọ́njẹ́ ṣe pẹ́ o. Àmín. bẹ́ẹ̀ ṣe ń tọrọ pé kí ilé yìí kó má di ilé àbùkù ilé àtọ̀nà tí náà ọlọ́run ní kí ó ní àbùkù. la ilaha illallah wala muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. wala mi wa mẹ́ta. Amina, amina, amina ya Allah. wọ́n ní kíkí tiyín àwọn tó fi kí bàbá wa sí wọ́n wọ́n ń gèrí lẹ́ẹ̀kan sí bàbá wa àtàtà bàbá wa ìjọba bàbá sọ ibùdókòyàn wa tìbíà wọ́n ní gbogbo ẹ̀yin jama bàbá ní ẹ̀dá kan ẹ̀sà àforíjì bá wọn nítorí àsìkò ní òun lè já wọn dákọ̀ gbogbo yín o wọ́n ní gbólóhùn bá a ti ṣe istighfaru inna astaghfirullah innahu kana ghaffara wọ́n ní ká wí nígbà mẹ́ta bismillahir rahmanir rahim astaghfirullah innahu kana ghaffara astaghfirullah innahu kana ghaffara astaghfirullah innahu kana ghaffara. àmín wa mẹ́ta. Amina, amina ya Allah. wọ́n ní ká tún pé Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim mẹ́ta. Amin. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. àmín wa mẹ́ta. Amina, amina, amina ya Allah. wọ́n ní ká tún pé la ilaha illallah mẹ́ta mẹ́ta. Bismillahir rahmanir rahim. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Muhammad rasulullah sallallahu alayhi wa sallam. àmín wa mẹ́ta. Amina, amina, amina ya Allah. gbólóhùn alhamdulillahi rabbil alamin mẹ́ta mẹ́ta. Amin. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. àmín wa mẹ́ta. Amina, amina, amina ya Allah. la hawla wala quwwata illa billahil aliyyil azim mẹ́ta. Amin. Bismillahir rahim. La wala quwwata illa azim. La hawla wala quwwata illa billahil aliyyil azim. La hawla wala quwwata illa billahil aliyyil azim. àmín wa mẹ́ta. Amin. Amin. Allah. bismillah subhana rabbika délẹ̀ kọ̀ọ̀kan. سبحان ربك عزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين 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 يا الله. bàbá ní ẹ̀ríkún àkọ́kọ́ nù ní èyí ní ń jẹ́ tìsíwájú gbogbo ẹ̀ṣẹ̀ tó kálukú wa tá a bá ṣẹ̀ àwọn ọlọ́run aláforíjì kọ́dá kókó foríjì wa nígbà tó bọ́ bá jásí pé ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ iná ni ó kọ dúàdúà tá a fẹ́ ṣe yìí tí ò fi wá nígbà ọlọ́run mọ́sà foríjì wa. Àmín. gbogbo wa níwájú ọlọ́run ẹrú ni wá bá a bá ṣàṣe ètò a sì ṣàṣe jù ọ̀nà kíní kejì tá a fi ṣàṣe ètò àbí àṣejù
ọlọ́run wọlé àyànẹ́wà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run mọ́sá fi wáyé ànẹ́mì náà àmín ọlá ànẹ́mì tí ó ṣàṣojú tí ó sallallahu alayhi wa ṣàṣojú sallam ìyá wa tá a torí wọn jókòó ọlọ́run àbí ọdọ́kùn ọlọ́run jẹ́ wọn gbàdé ọ̀nù rẹ̀ ọ̀gbọ́n àmín àlékún ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run mọ́sá bá wa ṣe é fún àmín àtàwọn baálé wọn àmín àti àtàwọn ọmọ wọn tí wọ́n ti ṣáájú àmín bisimilahi kulu huwallah àmín bismillahir rahmanir rahim kul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àmín 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 ya Allah. wọ́n ní lápapọ̀ wa ní sìnkólóhùn la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam wọ́n ní ká ṣe lápapọ̀ wa nígbà méjìlá ọlọ́run wọlé èyí tí wọ́n ti ń ṣe látànà ọlọ́run wọlé àwọn ẹni rẹ tí wọ́n gbé kalẹ̀ báwọn ọlọ́run wọlé àti ọlọ́run tí bẹ́ẹ̀ ọlọ́run èyí táwọn náà fẹ́ ṣe èyí ọlọ́run bá dà á pọ̀ ọlọ́run bá dà á pọ̀ mọ́ta àwọn ẹni rẹ àmín ọlọ́run bá fi ṣe àlékún agbáńlá òjò kẹ́ agbáńlá òjò ìjẹ́ fún ìyá wa ọ̀là la ilaha illallah ọ̀là muhammadu rasulullah ọ̀là bisimilahi rahmanir rahim la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam àmín wa mẹ́ta amina 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 ya Allah. bàbá ní kò sí ẹni tí ó jẹ́ alu la ilaha illallah tí ó sì wá gbọ́ gbóyè tí àwọn àgbàlagbà kó pọ̀ sínú ẹ̀ tí ó wí tẹ́mi rè ò ní gbọ̀n ọlọ́run wọlé agbẹ́ nẹ́bùwà Muhammad ló sọ fún wa sallallahu alayhi wa sallam ìpè gbogbo ẹni yòówù tó bá wí gbólóhùn la ilaha illallah látẹ̀rí ahọ́n rẹ̀ tó wá wí tó dénú ẹ̀mí rẹ̀ iná ọlọ́run dé wọ̀ fún un Allah ọlọ́run wo ló ń ka gbogbo àwọn tá a wà ń jòkó yìí ọlọ́run wọlé ẹni tí wọn náà ń gbẹ́jù láàrin wa tẹ́nìkan kan ọ̀dá àmà ọlọ́run àbí ọ̀dà fún ìyá wa ọlọ́run bá ké wọn àmín ọlọ́run bá gbà wọ́n lẹ́rú ọlá la ilaha illallah ọlá muhammadu rasulullah
ولا لا حول ولا قوة إلا بالله العلي العظيم. gbólóhùn sallallahu alaihi wasallam tí bẹ́ẹ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ẹni yòówù tó bá ṣe àṣàlátù ẹyọ kan fún un àwọn màláíkà ọ̀dà mẹ́wàá padà fún un a sì mọ̀ gbà pé bó ṣe rí náà nù ni gbogbo ẹ̀yẹn yẹn tẹ́ màláíkà ń dá padà fún wa o ayọ̀ǹda rẹ̀ fún ìyá wa kọ́lọ́run àbí ọ̀dàkùn ọ̀bùnlọ́n bá bí sàlékún ìkẹ́ àtìkẹ́ rẹ̀ fún wa. àmín. gbogbo wa náà la ló kú lọ́rùn gbogbo ọ̀nà tá a gbàtà wá bí ló kú lọ́rùn ọlọ́run bá a ṣe wọ́n níjọ́ mùmínì. àmín. kó a ṣe wọ́n lẹ́mọ lẹ́yìn anábùwà Muhammad. sallallahu alayhi wa sallam. bisimilahi inna anzalnahu ẹyọ kọ̀ọ̀kan káke. àmín. bisimilahi rahman rahim inna anzalnahu fi laylatil qadr. وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربي من كل أمر سلام هي حتى مطلع الفجر. آمين ومتى. آمين 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 يا الله. gbogbo ẹni ó kírun kú tó gbààwẹ̀ kú tó wà lójú ọ̀nà tànàbùà Muhammad yìí gbogbo tí wọ́n bá dá alẹ̀ alánàbùà Muhammad ó ní ọlọ́run tó rún wọn ànábì ń sẹ́ ó jẹ́ oyé wa wípé ní òun ọmọ amójútẹ́yìn wọn gbogbo tí yá idá alẹ̀ pátá lọ́mọ lọ́kùnrin lóbìnrin ní mọ̀lẹ́bí ọlọ́run mọ́sàbà mójútó wọn. àmín. ọlọ́run má jẹ́ kankan wọn bàjẹ́. àmín. ọlá la ilaha illallah. àmín. ọlá muhammadu rasulullah. sallallahu alayhi wa sallam. bisimilahi ni ilabi. àmín. bisimilahi rahman rahim ilabi qurayshin ilabihim rilata shita'i wa sayfi walyabudu rabba hadha albayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. amina 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 ya Allah. wọ́n ní gbogbo àwọn náà tá a wá bo ìyá yìí láti rí ó bẹ̀rẹ̀ lọ́tọ̀dọ̀ àwọn bàbá wa Imam bàbá mọ́màlẹ́ ọlọ́run jẹ́ àrí yín pẹ́ ọlọ́run jẹ́ àrí yín pẹ́ àpadà sí bó kéré ó tóbi ọlọ́run má jẹ́ ọdọ́dọ̀ yín la ilaha illallah. àmín. bẹ́ẹ̀ náà ni bàbá mọ́mgàmbàrí bàbá jánásí àgbà àfa àwọn arábànà ìwà kárí gbogbo àwọn àfa gbogbo ẹ̀yin ọ̀tọ̀nkùlú èèyàn ọlọ́run bá bó gbogbo wa láṣìírí ọ̀là la ilaha illallah ọ̀là muhammadu rasulullah bisimilahi al-fatiha. bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين 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 يا الله. gbogbo ẹ̀yin bàbá lọ́ba tẹ́ wá bo ìyá wa láti rí látọ̀nà jíjìn tẹ́ ti wá àtẹ̀yìn tẹ́ wá láti tòsí bàbá láwọn kí gbogbo yín àwọn ṣàdúrà fún yín o ọlọ́run bá lékún ọlá yín. àmín. ọlọ́run bá lékún ọlá yín. àmín. bàbá gómìnà àti gbogbo àwọn ẹ́ńtáràjì wọn tí wọ́n mú ara yín níṣẹ́ rẹ̀ tí wọ́n mú ara yín ṣẹ́ dùnú tẹ́ẹ̀sì máa jíṣẹ́ sùnú dáadáa bàbá ní ọlọ́nkọ́ ránṣẹ́ dùnú sẹ́ni kọ̀ọ̀kan yín náà bisimilayi atahiyatu lillahi kọ̀ọ̀kan. bisimilayi rahman rahim atahiyatu lillahi azatu lillahi at-tayyibatu salawatu lillahi. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمين 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 يا الله. bàbá arábànà
wọ́n ní gbogbo àdúrà tí bàbá mọ́mọ́ àgbà ń ti ṣe látàárọ̀ gbólóhùn àmì wa mẹ́ta kó gòkè ọlọ́run gbà. Amina, amin, amin. Allah. Bismillahil Fatiha tahiyatu rabbana. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim.